Only Jesus TV. Tani Ọlọ́run mà ti wá jáde wá o láti ilé ìwòsàn. Ó ti wá sí ààfin ọba Olúbàdàn pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe. Kí ni wọ́n wá ṣe nínú fídíò yìí ẹ máa gbọ́. Kí ni Tani Ọlọ́run sọ ẹ máa gbọ́ gbogbo ẹ̀ nínú fídíò yìí. Ṣùgbọ́n kó tó di pé a gbọ́, ẹ jẹ́ ká yára gbọ́ ohun tí àwọn ènìyàn tí wọ́n sọ. Àwọn èèyàn jáde wọ́n fi ẹ̀hónú wọn wọ́n fi hàn sí àwọn ọlọ́pàá. Wọ́n fi àìdùnnú wọn hàn pé àwọn ọlọ́pàá kọjá àyè wọn láti Ìlọrin. Àwọn ọlọ́pàá ṣẹ̀ríà ohun tí bọ́dà wa yìí tí wọ́n sọ the fearless talkers ẹ máa gbọ́, ohun tí bàbá Takú ti Jésù tí wọ́n sọ ẹ máa gbọ́, àti ohun tí àáfàá Súnà tí wọ́n sọ ẹ máa gbọ́. Lẹ́yìn yẹn ká wá gbọ́ ohun tí Tani Ọlọ́run tí wọ́n sọ. Ẹ wo wàhálà ń bọ̀ o, kọ́lọ́run kó má jẹ́ ká rí wàhálà ní ilẹ̀ Yorùbá àti ní Nàìjíríà lápapọ̀, pàápàá jùlọ ogun ẹ̀sìn. Ẹ bá mi share fídíò yìí ó yá lókè lọ́hùn. Ẹ jọ̀nà kí la fẹ́ ṣe sọ̀rọ̀ àwọn ọlọ́pàá tó wá jẹ́ wípé ibi àwọn settings rádaràda láti máa ń bá wọn. Why? Nígbà tẹ wá láti Kwara state ẹlẹ́fẹ́ wá arrest èèyàn ní Ọ̀yọ́ state, so command Ọ̀yọ́ ò lè bá yín ṣe, ẹ lè invite ẹ, command Ọ̀yọ́ ò lè bá yín arrest ẹ wá láti odidi Kwara state. Torí mò ń gbọ́ pé wọ́n ní wọ́n ń pe commissioner of police lórí ọ̀rọ̀ Tani Ọlọ́run tán lọ́ fẹ́ arrest nìbàdàn ni o. So if not for pé bàbá Sunday Igboho tètè intervene, ẹ jọ̀ọ́ ẹ kàn máa gbé lọ bẹ́ẹ̀. Bàbá Sunday Igboho sọ statement kan nínú fídíò yẹn. Wọ́n náà wọ́n máa ń sọ pé káwọn ọlọ́pàá má máa dá sí ọ̀rọ̀ ẹ̀sìn. Kí ló dé? Bí politician bá fẹ́ bá fẹ́ hùwà wèrè, ọlọ́pàá náà máa pè. Báwọn ẹlẹ́sìn náà bá fẹ́ hùwà wèrè, ọlọ́pàá náà máa pè. Kí ló dé? Kí ló dé tó yẹ pé ọlọ́pàá nìkan la máa ń bá nínú àwọn settings dáadáa báyìí? Ẹ̀dẹ̀ máa sọ pé ẹ ní integrity, ọlọ́pàá ẹ ní integrity o. No, integrity jìnnà sí yín, bóyá ẹ̀dẹ̀ mọ definition integrity. Ẹ máa ní police are your friend. Police wo ni for your friend? Because me, I don't understand all this rubbish. Must we find police in all these kind of settings? Police ìran wá lò ẹ tó wá gbé no plate number wá tó ní pé ká má lè rí yín trace. Ẹ fẹ́ kidnap ẹ, ẹ sọ̀rọ̀ ẹ fẹ́ gbé ni, ẹ fẹ́ kidnap ẹ lọ ni, so that nobody will know where exactly you are taking that guy to. Kí ló dé? Nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Torí ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ̀yin lè fẹ́ máa bọ́ọ̀lù dìvẹ́ǹdì. Ṣe fọ́ọ̀lù oníjàjà pẹ̀lú táwọn Muslim ṣe máa attack àwọn Christian látọjọ́ yìí. Ṣé Christian kankan sọ wípé bóyá òun fẹ́ take legal step? Ẹ̀yin lè fẹ́ máa gbèjà Ọlọ́run. Àbí oníṣẹ̀ṣe kankan sọ pé òun fẹ́ take legal step against anybody àbí anybody tó bá sọ̀rọ̀ sí wọn? Ẹ̀yin lè wá decide pé ẹ fẹ́ máa gbèjà Ọlọ́run. Ọ̀rọ̀ yín lọ fà o, ó lọ fà gidi gan. This same police wọ́n ní èèyàn ń pààyàn ní Iléṣà, ó ń pa àwọn èèyàn, ó ń fi mọ́tò gbá àwọn èèyàn anyhow. Wọ́n lè lọ bá àwọn ọlọ́pàá wípé ẹ lọ arrest bàbá yìí, àwọn ọlọ́pàá láwọn ò lè dá sí. A lot of speculation tán láwọn ọlọ́pàá ti gba bribe ni tán fi lè sọ pé àwọn ò lè dá sí. Kí ló dé tó ẹ pé irú àwọn settings báyìí láti máa ń bá àwọn ọlọ́pàá? Wọ́n léèyàn fi mọ́tò ẹ̀ pa àwọn èèyàn, ó ti wá di wípé ó ti wá popular wípé bọ̀bọ̀ tó máa fi mọ́tò ẹ̀ pa àwọn èèyàn lélẹ́lẹ́. Ó ti popular to that extent, yet the police said they can't do anything. Ẹ̀yin ọlọ́pàá iye tí ń ṣe báyìí ná, wọ́n ní tó máa ń pèèyàn lórí ìfura ẹ̀rẹ̀ èèyàn máa ń pa fún ẹ̀ mọ́ ni. Rárá o, ẹ̀yin ò pa fún ti yín mọ́. Ẹ̀yin jẹ́ káwọn èèyàn mọ̀ wípé lóòótọ́ orúkọ tó máa ń rí àwọn ọlọ́pàá sí òun náà lẹ́jẹ́. Why? Kí ló dé? Must we find police in all these kind of settings? Wọ́n rí sójà lò, wọ́n rí DSS lò, ẹ̀yin náà gbogbo wọn máa ń lò. Kí ló dé? Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́nu rẹ̀ sí gbogbo ènìyàn pátápátá. Mo kí gbogbo ojú gbogbo ọkàn àkú dédé àkókò yìí. Yóò dára fún wa, yóò yẹ wá kò ní yẹ ẹlẹ̀. Ní ṣókí màá sọ gbólóhùn kan lórí ọ̀rọ̀ tí wọ́n ti ń tàgì mí sí ní àtàárọ̀. Oníkálukú ń pè mí lọ́tùn lósì. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ Ìbàdàn, adúpẹ́ lọ́wọ́ kábíyèsí Olúbàdàn, adúpẹ́ lọ́wọ́ gọ́vnà Ìbàdàn, adúpẹ́ lọ́wọ́ CP nílọrin àti CP ní Ọ̀yọ́ state. Torí omi kékeré ńlá rò pé wọ́n fẹ́ rẹ́ ilá sí, ṣùgbọ́n dàpọ̀ mi fẹ́ pọ̀ ju ọkà lọ. Adúpẹ́ lọ́wọ́ olóyè Chief Sunday Igboho, ọ̀gá iléeṣẹ́ ìró ẹkùn. Tó lórí ọ̀rọ̀ ta lọ́lọ́mọ tún ni
mo rí wípé wọ́n ti yan àwọn agbófinró kan wá gbé láti ilẹ̀ Ìlọrin. Now ọmọ Yorùbá, àkókò dé tá a máa jí, àkókò ti tó tá a sì máa jí, àkókò ti dé, àkókò ti tó tá a máa jí kúrò lójú oorun. Ìlú kan lè fi ara pamọ́ kò lábẹ́ Yorùbá pé òun kì í ṣe abẹ́, òun kì í sọmọ Yorùbá, pé ìlú Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá, Kwara kì í ṣe ilẹ̀ Yorùbá. Ìgbà tí wọ́n ń gbé ìrú ẹkùn lọ, wọ́n ní kí Sunday Adéẹmọ kó má débẹ̀ mọ́, wípé ibẹ̀ yìí ò kì í ṣe ilẹ̀ Yorùbá. Bí eléyìí bá ṣẹlẹ̀, wọ́n á ní àwọn ò kì í sọmọ Yorùbá, bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n jẹ́ ọmọ Yorùbá. Èèyàn ṣẹ̀ ní Ìbàdàn, wọn ní kọ́kọ́ arrest ẹ̀ lọ sí Ìbàdàn, kán ti Ìbàdàn transfer ẹ̀, àbí kí ilé ẹjọ́ kó refer ẹ̀ sí Ìlọrin. Ẹ kàn máa gbé ọlọ́pàá dìde pé kán máa bọ̀ wá máa arrest ẹ̀ láti ìlú Ìbàdàn. Ẹ ń gbìyànjú o, kékeré kọ́, bí ẹ ti ṣe ń ṣe nígbà kan tẹ́mọ̀ fọlọ́pàá ilé ẹjọ́ àtàkì àwọn èèyàn, ẹ wà ráyè máa tọwọ́ bọ ẹ̀sìn wọn, ẹ ti kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí wọn lọ́wọ́, ẹ ti fi padlock sí wọn lẹ́nu kán má bàa lè sọ̀rọ̀, wípé tẹ́yìn bá ti lè fi ọlọ́pàá àti ilé ẹjọ́ tẹ́ fi ṣe wọn mọ́, oníkálukú ò ní lè sọ̀rọ̀, a jẹ́ wípé ẹ máa jẹ kálukú níyà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ní tó wà ńlẹ̀. Ta lọ́lọ́ ń bọba, ó bú jóyè, ó bú gbá, ó bá àfà, ó bú kùránì, ó bú kinní kan, lórí ọ̀rọ̀ ìjà ẹ̀sìn ní tó wà ńlẹ̀. Ẹ̀yin lẹ́dẹ̀ dá gbogbo ẹ̀ lẹ̀, adẹ̀tún bẹ̀yìn awòyìn níran, atúnpè pàdé àlàáfíà, ẹni kò sí ní tó jọ bẹ́ẹ̀. Ẹ sáà múra kankan pé ẹ̀sìn tẹ́ lọ gbé ẹ̀sìn àlà ẹ fẹ́ gbélé gbogbo wa lórí. Now bí ta lọ́run bá ṣe ẹ̀ṣẹ̀ kan, èmi gbàgbọ́ wípé lọ́nà kan àbí kejì ẹ fẹjọ́ sùn àwọn bàbá rẹ̀ nílẹ̀ Ìbàdàn, wọ́n á bá wí lákòókò yìí ni o, wọ́n á bá wí lákòókò yìí, kì í ṣe pé ẹ ó gbé lọ tìmọ́lé, ẹ lọ sọ sẹ́wọ̀n, ẹ nà ẹ lùpa bí ejò àìjẹ. Ó dàbí ọmọ Yorùbá àti ń jí kúrò lójú oorun. Ìjà tẹ́ fẹ́ jà, jáde tẹ́ fẹ́ jà, kálukú náà ti rẹ́dí. Kàkà kí ẹ pé àrò àtọ̀dọ̀ fún inú yín, kẹ́ ẹ pe nọ́mbà 6 orí yín, ìṣẹ̀lẹ̀ tún kọ́ ọmọ kan dà sórí mídíà, kán máa bú, kán yàkàyàkà anybody, àtẹlẹ́bọ àti kìrìsìtẹ́nì, kán máa yàkàyàkà wọn. Ẹ̀yin nìkan lẹ̀sìn tọ́lọ́run fẹ́, ẹ̀yin nìkan ni à ń dálé ayé fún, ẹ̀yin nìkan ilẹ̀ lè ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ gbogbo ènìyàn, ẹ bá mi pín kángun bọ̀ ni o, àti mọ̀ ibi tí ó kángun sí, ṣùgbọ́n kángun yóò padà kángun síbì kan. Ire o, àlàáfíà Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa. Ẹ jẹ́ kógun omi, ẹ jẹ́ kí ìlú kó ní àlàáfíà. Ohun tí à ń fáìtì fún nìyẹn. Gbogbo rádaràdà ìtẹ̀sí lórí mídíà, ẹ tọwọ́ ẹ̀ bọlẹ̀. Ẹ̀yin nìkan kọ́ lọ́n dálé ayé lẹ́rọ, ẹ mọ Allah ní Allah. Ẹ jẹ́ kọ́ lọ́n kálukú kó dó láàyè rẹ̀, ẹ mọ̀ ní wa lára. Àlàáfíà Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Jésù Olúwa wa. Chief Sunday Igboho, ẹ kúṣẹ́ takuntakun, ikú ò ní pa yín fún wa. Ikú ò ní pa yín fún wa. Bàbá, táwọn bá ní orí nílẹ̀ Yorùbá ń kọ́. Ní tó ṣẹlẹ̀ sí mi lọ mọ̀ pé inú tí yín kò dùn sí. Mo mọ̀, ẹni kò sọ fún mi mo mọ̀. Bàbá, ní wá yín tì, ẹ ní kúfa lójijì. Àti gbọ́ iṣẹ́ ibi tá tó ṣe nípa títa lọ́lọ́run. Èèyàn ní bàbá. Wọ́n ti pa ta lọ́lọ́run lẹ́wọ́ lẹ̀ yó. Ẹ wò, bá a wí a kú, bá a wí ọ̀run là ń lọ. Ṣé tí àwọn ọlọ́pàá Ìlọrin tí wọ́n ṣe fún ta lọ́lọ́run dáa? Ṣé tí wọ́n ṣe fún ta lọ́lọ́run yìí tí wọ́n ṣe fún baálé ilé ẹnìkan yìí, bàbá ẹnìkan yìí, sódà? Ọmọ mùsùlùmí ni mí to the core, mo kí wákàtí 5 mi tó ń pé, ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ òtítọ́, ẹ ká sọ òdodo. Ẹ jẹ́ ká fi ìjà fọlọ́run ọba jà, ká má dìjà Ọlọ́run ọba. Ṣé tí wọ́n ṣe fún ta lọ́lọ́run ṣó dáa? Tẹ́ ẹ bá rántí, tí wọ́n fẹ́ ṣe fẹ́mi náà lélẹ́yìí o, tí àwọn ọlọ́pàá wá lé láti Ìlọrin tí wọ́n wá bá mi lẹ́kọ̀ọ́. Ṣebí tí misunderstanding bá tiẹ̀ ń ṣẹlẹ̀ láàrin ẹnìkan sẹ́nìkan, ṣebí ọlọ́pàá state yẹn, ọlọ́pàá agbègbè yẹn ló yẹ kó wá invite yẹn àbí kó wá arrest ẹni yẹn. Tó bá tiẹ̀ wá invite àbí tó bá arrest ẹ̀ tán, wọ́n lè transfer ẹ̀ lọ. Ó depend bí case yẹn bá ṣe rí. Àwọn èèyàn kan máa wá from nowhere láti Ìlọrin wá sí Ìbàdàn àbí wá sẹ́kọ̀ọ́ láti wá arrest èèyàn. So yẹ kó rí bẹ́ẹ̀ lílù tó lọ́ba tó níjòyè. Ẹ wo social media ti wá o. Àtolówó àti tálíkà, olówó kò lè máa fi ọwọ́ gbá tálíkà lójú, mẹ̀kúnnù lójú. Àjọ pariwo yín fáyé ni gbogbo ayé máa rí. Ṣé tí wọ́n ṣe fún ta lọ́lọ́run yìí dáa? Ẹ wá wò gbogbo ìgbà tí nǹkan wá ṣẹlẹ̀ nígbà yẹn. Àwọn àáfà tó yẹ kí wọ́n bìjà mi, tó yẹ kí wọ́n sọ òkodoro ọ̀rọ̀, wọn ò sọ òkodoro ọ̀rọ̀. Àwọn àáfà tí mi bìjà, tí mo bìjà, káàtẹ̀ pé nígbà tí mo fi bìjà wọn ẹnìkan kan ọ̀ràn mi, mo bìjà wọn fún alára mi ni. Everywhere mo dẹ̀ ti máa ń sọ ẹ̀ pé mo bìjà àwọn àáfà ilẹ̀ Yorùbá fún alára mi ni. Láyé gba àáfà Saheed Shittu, mo jáde tán fúnra mi pé kẹ́niyàn wọn máa disrespect àwọn àgbàlagbà, àwọn lọ́balọ́ba àti ọba ìlú Ìlọrin, mo bìjà gbogbo wọn fún alára mi nìkan ọ̀ràn mi. Ìgbà tí tèmi wá ṣẹlẹ̀, àwọn àfáà yẹn ò bìjà mi o,
bẹ́ẹ̀ ni mo rí àwọn àfáà kan tó jẹ́ pé wọ́n dúró tì mí wọ́n dúró nídìí pé kọ́mọ̀ lè bàjẹ́ ipe àwọn gbọ́dọ̀ fìyà jẹ ọmọ yìí tí wọ́n sojú tí wọ́n sẹ́yìn tí wọ́n tún gbé àwọn wá bá mi àtàwọn kan bẹ́ẹ̀ lábẹ́lẹ̀ bẹ́ẹ̀ látún wá rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọn tó jẹ́ pé tẹ́ńbàjẹ́ ọkàn mi wọn ò kí ẹ̀ pé wọn ò bá fìyà jẹ ọmọ yìí wọn ò bá fìyà jẹ wọn ò bá tì mọ́lé wọn ò bá rán lẹ́wọ̀n tó dẹ̀ jẹ́ pé Ọlọ́run ló mi sábàbí nígbà tí gbogbo ẹ̀ ń gbóná Ọlọ́run ló mi sábàbí tí mo gba aṣọ àlá wọn lẹ́nu ẹni tó ń fàya ẹni tó ń depo sí nílẹ̀ Yorùbá tó kọ́ mi ò lè parẹ́ bẹ́ẹ̀ ni tọ́lọ́run ló mi sábàbí dáadáa fún gbogbo àfáàlẹ̀ Yorùbá gbogbo ayé ló mọ̀ ẹ wá wo tí wọ́n ṣe fún ta lọ lọ́hùn ní ìsìn àtẹ̀yìn Yorùbá sọ̀rọ̀ ló bíyan sódà kódà tí má ti fẹ́ arrest èèyàn àbí wọ́n fẹ́ invite èèyàn kí wọ́n lo ọlọ́pàá agbègbè yẹn èwo ni kí wọ́n wá láti other state kò dá náà ìfìyàjẹ lélẹ́yìí kò dá kò lórúkọ méjì kò dá èmi ò kí ẹ tẹ́nibọ̀dì máa kọ́ àbí tẹ́nibọ̀dì máa sọ bá wí àkú bá wí ọ̀run là ń lọ ọ̀rọ̀ mi ò jù báyẹn lọ ẹ drop comment ìjọba tó wù yín ẹ dẹ̀ bá share rẹ̀. ààfin gbogbo wa tó àsìrè wọ̀rọ̀ ààfin Olúbàdàn la wà yìí nílẹ̀ Ìbàdàn láti wá sí ìdúpẹ́ fún bàbá wa lórí tó sì ẹ̀ ṣẹlẹ̀. Kété tí mo kó nílé ìwòsàn ní ìsìn torí tí mo ti kó nílé ìwòsàn ni mo ń padà sí ni mo ní kí n wá fi àǹfààní ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. kábíyèsí o. Lórí tó ṣẹlẹ̀ ní ilé mi láàárọ̀ yìí tí a ti ráwọn kan tán pera wọn ní ọlọ́pàá sẹ̀ríà tán wá láti ìlú Ìlọrin wípé àwọn fẹ́ wá pé wọ́n fẹ́ wá jí Táwọn Ọlọ́run gbé gẹ́gẹ́ bí Táwọn Ọlọ́run jọ sí bí wọ́n ṣe wọlé ni wọ́n lu gbogbo àtàwọn nílé ìyàwó mi wọ́n lu gbogbo wọn wọ́n jẹ́ ìbọn mọ́ wọn lórí wọ́n bá wa fa wàhálà ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn torí olóyè Sunday Igboho fi ṣe yín jẹ́ tí ẹ sì wá sátìlẹ́yìn fún wa nítorí pé a ṣe kankan kí wọ́n sọ pé a ṣe wọ́n sọ wípé nígbà tí ọ̀rọ̀ tó lólóòrù ṣẹlẹ̀ wọ́n máa ń sọ̀rọ̀ sí bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àwọn náà wọ́n sọ pé ẹ lè máa bú bàbá wa káwọn máa bú bàbá ti yín tí bẹ́ẹ̀ náà ní bàbá nítorí torí ẹ̀ gbé ẹjọ́ wa lọ sọ̀rí àkọ́ọ̀tù nù o ìsìn dasẹ̀ ń gbọ́ pé wọ́n náà gbé wa lọ sọ̀rí àkọ́ọ̀tù àgbọ̀n kankan tẹ́lẹ̀ o kódà gan iléeṣẹ́ ọlọ́pàá toríta oní division tọ̀dọ̀ tiwa wọn ò débẹ̀ gan fi kún lọ rìpọ́ọ̀tù tó náà wá ti lọ rìpọ́ọ̀tù ń bẹ̀ pé wọ́n fẹ́ wá jí wa gbé àwọn ọlọ́pàá ní wọ́n ní wọ́ọ̀dọ́ àwọn wá rìpọ́ọ̀tù wọ́n fẹ́ wá jí mi gbé ń jọ́ sí ni o adúpẹ́ lọ́wọ́ Olúbàdàn lẹ́wà Ìbàdàn a sì dúpẹ́ lọ́wọ́ gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé a dúpẹ́ lọ́wọ́ olóyè Ìgbòho Òòṣà wo yín la dúpẹ́ lọ́wọ́ yìí o tẹ̀jẹ̀ kí wọ́n rí mi jí gbé lọ. ọba àwọn ò gbàgbé kẹjọ bá wa lọ o nílẹ̀ Ìbàdàn àwa náà lọ́ba tó wọ́n ní kò sí létí mọ́ bọ̀ láti lu tiẹ̀ tó lọ́ba kó wá fẹ́ fi mọ́ kó àwọn èèyàn lọ́ńdà ọba tí wọ́n ń bí. bẹ́ẹ̀ni nígbà tí pàwọ́ lọ́ba tiwa ọba tiwájú ju ọba lẹ̀kílẹ̀ lọ ọ̀rọ̀ pàbà kankan òjọba kankan lọ́kọ́ ọba tí Olúbàdàn tiwa ó ju ọba lẹ̀kílẹ̀ lọ. tó ẹ máa ṣeun gbogbo àtàlejò owó fọ́nrán yìí níbo ni ọ̀rọ̀ ẹ̀sìn ń lọ báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà ṣé dandan ni ṣàríà gbọ́dọ̀ fẹsẹ̀ múlẹ̀ nílẹ̀ Yorùbá ni tó wáá fi di pé àwọn ọlọ́pàá ṣàríà ni wọ́n tún wá ń wá láti Ìlọrin kí wọ́n wá gbé àwọn ènìyàn nìbàdàn nígbà tí police station wà nìbàdàn tí wọn ò gbọ́ kọmíṣánná ti Ìbàdàn ò gbọ́ pé wọ́n fẹ́ wá arrest àwọn èèyàn láti state míì ṣé bí iṣẹ́ ọlọ́pàá ṣé bó ṣe operate nìyẹn èmi ò mọ̀ o ẹ̀yin tí ẹ bá mọ̀ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin lọ́ọ̀yà ẹ̀yin tí ẹ mọ̀ nípa òfin dáadáa ẹ bá wa dá sí i ṣé bí iṣẹ́ ṣé system ọlọ́pàá ṣé bó ṣe máa operate nìyẹn nítorí pé àwọn èèyàn bíi mẹ́ta ni wọ́n ti sọ̀rọ̀ báyìí tó dẹ̀ pé bákan náà ni ohun tí wọ́n sọ ló jẹ́ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ láti ìpínlẹ̀ kan kí wọ́n ọlọ́pàá wá kán wá gbéyàn kán wá arrest èèyàn ní ìpínlẹ̀ míì láì ṣe pé àwọn ọlọ́pàá tó wà nípínlẹ̀ yẹn mọ̀ ẹ ṣe mọ̀ ihun tó dẹ̀ wá ń ta lónìí sìn ewu ń bẹ lóko lóńgẹ́ ni lóńgẹ́ gan fún ewu ní ewu káàkiri níbi gbogbo táwọn ajínigbé wá tán tún gbé mọ́tò tí ò ní nọ́mbà wá ó kù díẹ̀ káàtó ọ̀gá ọlọ́pàá ẹ jọ̀ọ́ ẹ bá wa rí sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àwọn ọlọ́pàá tó bá yẹ kí wọ́n gba solid orientation ìdánilẹ́kọ̀ọ́ tó múnádóko gidi ẹ bá wa fún wọn o àwọn ilé tó bá dẹ̀ fẹ́ báyìí lójú jẹ́ bóyá kẹwàá nǹkan ṣe sọ̀rọ̀ wọn o
ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí náà ní comment section kí lẹ rí sí i. Ẹ bá wa like fídíò yìí náà kẹ́dẹ̀ bá wa share láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.